wòlíì Segun Adebayo ti blast ibà Gani Adams pé àwọn ọmọ Ondo original máa ń ní action gan. Kí ló dé tí wọ́n fi sọ̀rọ̀ yìí? Kódà ọ̀rọ̀ yìí kan àwọn kábíyèsí ńlẹ̀ Yorùbá o, pàápàá nígbà tí wọ́n ń dá sọ̀rọ̀ ọba Ifọ̀ orílẹ̀ Ifọ̀, ọba kan ní orílẹ̀ Ifọ̀ tí wọ́n rí nínú fọ́nrán táwọn èèyàn rí tó ń fìtìnà tí olóyè kan nínú fọ́nrán tó ní gbogbo àwọn ọlọ́pàá wà lábẹ́ ẹsẹ̀ ọ̀hún. Ẹ wo ọ̀rọ̀ yìí ti di yánpọnyánrin lórí ayélujára. Wòlíì Ṣẹ́gun náà ti dá sọ̀rọ̀ yìí o, pé àwọn olóṣèlú, pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó fi ń jọba yìí pé tọ́ọ̀gì ni wọ́n. Ọ̀rọ̀ wá kan gbogbo àwọn kábíyèsí tó jẹ́ pé onímọ̀ tara ẹnìkan náà ni wọ́n jẹ́. Nínú fọ́nrán yìí náà ni ọ̀rọ̀ ti kan sáànù tó ti dolóògbé ń sìn yín Gani Fáwẹ́hìnmí, tí ọ̀rọ̀ sì kan mọ́fítì Ìwó àti àwọn tó fẹ́ gbé Sharia wá sílẹ̀ Yorùbá. Ẹ wo fọ́nrán yìí ó kì lọ́pọ̀lọpọ̀, ó lágbára. Welcome to CrossBlog XTV. Remember to like, share and follow us. You don't know the reason. You know our kings are evil, they are bad. Our kings are selfish. Look at the one was disgraced. His secret was exposed. You know, say there will be peace now at Ifo. There's a lot there. We've known that mystery for long. What is happening at Ifo? What was happening at Ifo? His nemesis that is catching up. Nemesis. Nemesis is catching up. There is no day that they don't kill someone at Ifo. There is no day in that town. Nemesis is catching up. Likewise, we go avengers of those from all of them. Forward they are covering. You know that there is God. When God will open up all that they've covered. When the king will say all the police officers in Nigeria are under his feet. Not knowing that he has no rank at all. He ran away. He's a corporal. Àwọn wèrè náà fi ń jọba, àwọn tọ́ọ̀gì náà fi ń jọba, àwọn tó tọ́ sí kí ní ẹ̀wọ̀n sí mẹ́, wọ́n ní fi wọ́n sí. Ẹ wo wèrè tó gbé Sharia wá. Look at the one that brought Sharia. Àmúgbó àtòun àti àfáà rẹ̀ ẹ̀rí ní ègbìrà tó ń pàṣẹ nílẹ̀ Yorùbá, ègbìrà. Ọlọ́run àwa Yorùbá sọ ẹgbẹ́ o, sọ ẹgbẹ́ pákó, aṣọ ẹgbẹ́ ẹnu la ní bí ìtajàkàrà aláṣàn báwọn ọmọ Yíbò àkàmà ẹnu ní ẹnu ẹwà ọmọ Yíbò yẹn àmọ́ pé òun tó ń ṣe ò dá o, èmi náà ò sọ́pọ̀tù wọ́n láṣàn kú ó tó máa ṣe náà máa ṣe pẹ̀tẹ́ ẹnu wá dàbí ẹnu Ọláyípo nígbà ó jẹ́ pé kan náà ni wá. Ìbàdàn òṣùwọ̀n, Ìjẹ̀ṣà náà ò ṣe kí ni, Ìjẹ̀bú gan ò ṣe kí ni, Èkìtì náà ò ṣe kí ni, kí tó tún kù dárúkọ ẹ. Amen. Àwa gan là ń gbà yín lẹ̀. Praise the Lord. Hallelujah. Àbí ta ló ń gbà yín lẹ̀ tẹ́lẹ̀? Gani pé àwọn ọ̀rọ̀ yẹn ní agbára díẹ̀, ó lágbára gan. Ní Fáwẹ́hìnmí, kí lẹ̀ ń sọ yìí? Ẹ lè gbára yín ni. A mọ̀ pé ẹni tó jó lórí OPC, a mọ̀ pé ìyẹn game ló fi wá gbá game. Bàbá dẹ̀ tú di ẹ̀wò kì í ṣe proper. It's not a proper Ondo. It's not a proper. I will say it. It's not a proper. If you see Ondo people, you will see action.
But if you see Ogun or your politics, Ogun àtọ̀yọ́ ló balẹ̀ Yorùbá jẹ́. Bẹ́ẹ̀ni, ẹnu mi gbà láti sọ. Àwọn náà jẹ́ kí ikú Awólọ́wọ̀ yá. Mi parọ́. Àwa Oǹdó gan la dó ta Awólọ́wọ̀. Adékúnlé Ajáṣin kò dalẹ̀. Ẹ bá ra àwọn ọmọ Èkó náà àwọn yẹn ti di súlè gbà téèyàn kan bá fẹsẹ̀ rìn wá láti ìlú ẹ̀ tó di gọ́ọ̀nà táwọn Èkó dẹ̀ sọ pé bàbá action kan káwọ́ sókè. Gbogbo ilẹ̀ wọn náà ti tà jẹun tán, wọn ò rí lé gbé mọ́. Ẹ bá rí wọn àwọn ní sùkántà Ìkọ̀tún, agboolé wọn ti tà. Ọmọ Ìgbò ti rà tán, ọmọ Ìgbò ti ra gbogbo agboolé. Ẹ kúkú mọ́ra yín. Amen. Àmín. Bá dárúkọ yín náà kò sóhun tẹ́ ṣe fún mi. Amen. Àmín. Àwa la ń gbà yín lẹ̀. Praise the Lord. Hallelujah. Àwa la ń gbà yín lẹ̀ náà. Àwa la ń gbà yín lẹ̀. Ẹ lè sọ̀rọ̀. Ta ló jẹ́ ká Àmọ̀tẹ́kùn rẹ̀ this time? Ta ló gbà? Ondo State ni. Òun ló sọ fún Buhari pé you Àmọ̀tẹ́kùn should be stand. Akérédolú. Ṣáyìn láction ni. Kẹ̀kàn máa yí ènìyàn Ìbàdàn láìpo. Èkìtì politics ni. Politics lọ̀rọ̀ wọn. Àbí mo parọ́ mọ́ yín? Ẹ ní jẹ́wọ́. Politics. Àwọn màmá kan ò tiẹ̀ ní sọ̀rọ̀. Wọ́n kàn máa wò mí, wọ́n máa rẹ́rìn sínú. Àwa lórí sí o. Màmá wa kan born again ni. Bíbélì ò lè jẹ́ kán sọ̀rọ̀ láéláé. Adó dẹ̀ làwọn méjèèjì. Adó. Amen. Amen. Wọ́n ṣe wá. Look at the way they are doing us, treating us. Ìbàdàn tà wá, àwọn Ìbàdàn ló tà wá fún Fúlàní. Your state. Ẹ wo. Sharia no state. Àwọn Fúlàní ò safe. Correct mo sọ. DTDC wọn ò safe. Àwọn Fúlàní ò ẹ̀rù ń bà wọ́n l'Ondo state. Correct mo sọ fún yín. Wọ́n ò safe. Wọ́n release wọn. Àdọ́kùn tẹjọ yóò pọ́fọ́. tó ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn wa kí lè ròyìn lórí gbogbo ìtẹ́gbọ́ tí bàbá ìtúlẹ̀ gbogbo ọ̀rọ̀ tí wọ́n dá sí báwo ló ṣe rí lọ́dọ̀ yín kí lè ròyìn pa ẹ̀ drop comment and remember to like share and follow us. Thanks for watching. À ń lọ fún ìpolówó ọjà ẹ pè WhatsApp number page. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu